Bílíọ̀nù kan náírà làwọn agbébọn tó jí àwọn olùjọ́sìn lẹ́kìtì ń béèrè o. Àwọn afurasí agbébọn tí wọ́n ṣèkọlù sí ìjọ Christ Apostolic Church kan nípìnlẹ̀ Èkìtì ti béèrè bílíọ̀nù kan náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ àwọn olùjọ́sìn 14 tí wọ́n jí gbé. Àwọn tí wọ́n jí gbé ọ̀hún ni obìnrin 13 àti ọmọ kékeré kan lásìkò tí àwọn agbébọn ọ̀hún ṣàbẹ̀wò ọ̀ràn sí ìjọ náà tó wà ní Ẹ̀dà-Oníyọ̀, Èkìtì ní olú-ìlú ìjọba ìbílẹ̀ Ìléje-Méje nírọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun Túsìdeè tó kọjá. Ìròyìn gbọ́ pé àwọn ajínigbé yìí ni wọ́n ti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn tí wọ́n jí gbé láti fi pe mọ̀lẹ́bí wọn fún ìdúnàádúrà owó ìtúsílẹ̀ wọn. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, alága ìjọba ìbílẹ̀ Ìléje-Méje Pius Alaba sọ pé ìdílé ẹlẹ́ni 4 wà lára àwọn tí wọ́n jí gbé ọ̀hún, tó sì jẹ́ pé ọkùnrin tó wà lára wọn ni ọmọ kékeré jòjòló. Alaba ní gbogbo ètò ti ń tò pẹ̀lú àwọn lámẹ̀tọ́ ìlú láti dóòlà ẹ̀mí àwọn tí wọ́n jí gbé níwọ̀n ìgbà tí àwọn agbébọn ti gbà láti dúnàádúrà pẹ̀lú àwọn. Bákan náà ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà, Adégoróyè Fáládé, pẹ̀lú olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò ajagun-fẹ̀yìntì Ebenezer Ògúndáná ti ṣàbẹ̀wò sílùú náà, tí wọ́n sì fi dá àwọn èèyàn agbègbè ibẹ̀ lójú pé àwọn ti ń sa gbogbo ipá láti dóòlà àwọn tí wọ́n jí gbé náà.